Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyágálọ́ TV. Ọwọ́ ọlọ́pàá tẹ àwọn tó ń fi èèyàn ṣòwò ẹrú ní Ìbàdàn. Wọ́n dóòlà èèyàn 84. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ àwọn kan tó ń fi èèyàn ṣe òwò ẹrú ní ìlú Ìbàdàn. Èèyàn 84 àti ọmọdé kan ni ọlọ́pàá dóòlà nínú ilé tí àwọn afiniṣòwò náà kó wọn sí lágbègbè Orogún fún ọ̀pọ̀ ọjọ́. A gbọ́ pé púpọ̀ nínú àwọn ẹni tí ọlọ́pàá dóòlà náà ló jẹ́ ọmọ orílẹ̀-èdè Democratic Republic of Congo tí wọ́n tàn wá sí Nàìjíríà pẹ̀lú ẹ̀tàn pé wọn yóò fún wọn ní iṣẹ́. Ìròyìn ní òbítíbitì owó dọ́là làwọn afurasí náà gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí ọlọ́pàá dóòlà ọ̀hún pẹ̀lú ẹ̀tàn. Àwọn tí ọlọ́pàá dóòlà ti wà ní ọ́fíìsì ọlọ́pàá tó wà ní Akínyẹlé ní ìlú Ìbàdàn báyìí fún ìwádìí tó péye. Ọ̀pọ̀ aráàlú ló péjú pésẹ̀ sí àdúgbò náà lásìkò tí ọlọ́pàá ń dóòlà ẹ̀mí wọn kúrò nínú ilé ọ̀hún. Bákan náà ni àwọn ọlọ́pàá dúró wámúwámú lágbègbè ọ̀hún láti rí i dájú pé aráàlú kọ̀ọ̀kan kò fi òfin sí ọwọ́ ara wọn níbẹ̀. Ẹ ṣeun, ẹ kú ìtẹ́tísí.